àmọ́ ó láwọn kan tẹ́ gbé wá látẹ̀kọ̀ wá sí ìlú Ìbàdàn tí ó dáa. Yes, we are not ripe to have some things in Ibadan, but you guys brought it from Lagos. Film house cinema. They brought cinema to Ibadan, and you know, in Lagos, if you are seeing a movie and you want to eat popcorn, you use 2 fingers. You dip your hand inside the popcorn and you know. Ibadan guess. Nzala mu ye wá sí Ìbàdàn báyìí. I think cope díẹ̀ náà. Ohun tẹ́yìn gan fi burú pọ̀. Bẹ́ẹ̀ bá rọmọ Ìbàdàn bọ́mọ Ìbàdàn ò bá kíra wọn. Bóyá ti rí wọn lọ́jọ́ bó bá jọmọ Èkó ni a ti ríra lọ́jọ́ tó ti pẹ́. Ọbẹ̀ kì í gbèsè Ìbàdàn wọn bí. Rapping father. How are you my brother jare? Ọwọ́ Ọlọ́run yọ lára rẹ o. Àwọn ọ̀rẹ́ ọ̀fẹ́ Ọlọ́run ni ó mà tó jọ́ mẹ́ta. Ọlọ́run gé tọ kárí ẹ báyìí. Gbogbo Ó fi olùkọ́ ló ṣépù sí dúró yìí. future ẹ̀. Ó ṣe jàre brother. Ẹ̀yẹ wá Ìbàdàn. Èpè lọ́ọ̀fì máa kíra wọn àbí bí ẹni àbí ṣe. Wèrè yìí kọ́ yìí. Olórí burúkú yẹ o. Kàdà Wèrè. ọ̀pọ̀ Olóòjì. Lórí ayé rẹ. Ọmọ ti jọyàn. Ibi sọ̀rọ̀ Ọmọ ti jọyàn. Wàláì mo rù ọ́ pin. Èpè lọ́ọ̀fì máa kí ọ. Ìmọ̀ kan lè jẹ́ èèyàn. Ará Ìbàdàn.